ó ní Sunday tóun lọ bẹ̀ báyìí tóun ṣe dé bẹ̀ báyìí ó ní bọ́ Sunday wọ́n ti ń pè wọ́n báwo ni àfẹ́mi ṣe máa wá Sunday ṣe máa ṣe kíní kó ó máa wà tó o bá níwà òun ní sọ fún pé ó máa wá gbà ok àwọn máa dé sí ẹ ó ṣèjọ ọkọ mi kíní kan mo di Sunday òmùra wà lọ bẹ̀ nígbà tó ń débẹ̀ báwo ni mo ti bẹ̀ sún òun jẹun yíyá kan lọ fògùn fẹ́ sí kọ́ ẹ̀hún bàjẹ́ òun jẹun ní mi ní ṣe kọ́ burúkú fún ẹ̀ ní wọn ní òun jẹun ti jẹun kó n tó máa bọ̀ ní Fẹ́mi ò kì í jẹun láàárọ̀ kùtùkùtù báyìí irọ́ ni ó kì í jẹ bẹ́ẹ̀ kú tí ó kì í jẹ bẹ́ẹ̀ ṣe òun ò jẹ ok báwo wà ní Fẹ́mi jọ ojú fi kíní ìtọ́ mi lẹ́nu o wá gbé kúrò lẹ́nu mi mo jẹun pọ̀ rẹ̀ mo ní tìmátì máa ń sọ ẹ má dárúkọ ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ mọ́ ok ká ní pé bẹ́ẹ̀ mo fẹ́ yín wọ́n á fẹ́ ọ̀rẹ́ yín ṣé máa ń pé kíní ni ọkùnrin ni mí náà ẹ lè jù mí lọ ọkùnrin ni mí mo jẹ́ sọ ọkùnrin ni mí ká níjọ́ yẹn ẹ ti gbọ́ mi sọ ni mo fẹ́ yẹwọ́ kó inú ọ̀rọ̀ rẹ̀ yín ni bó ní sèkò sí yẹwọ́ bú mi mọ̀ tó gbà tẹ́yìn reject mi àwọn ló gbà mí náà ká ní bá ṣe reject mi òun ò ní boy girlfriend kankan ẹ̀yin àti wọn ẹ̀yin lòun ní wọ́n dé hard mọ́ nìyẹn òun ṣe mistake yẹn nìyẹn òun dé bẹ̀yìn nìyẹn ẹ̀ gbọ́ so àwọn náà dẹ̀ gbà ń ṣé kí n fẹ́ ṣé òun máa reject wọn ní ìsìn no tẹ bá mọ̀ pé kájọ máa ṣe bẹ́ẹ̀ bá sí bẹ́ẹ̀ bá sí wọ́n ní kí ló ń fẹ́ ṣe ààbò Fẹ́mi kò dá ṣé kò máa lọ kò sí wàhálà ní bó ń ṣe dúró nìyẹn wọn bá yẹn lájọṣepọ̀ wọn fà wọn pàkà àjò nìkan ìgbà kan ìwé táwọn ti ń ṣe lọ́wọ́ àwọn òkè 12 ti lù wọn dẹ̀ ń pẹ́ ní church wọn ọmọ tó ń gbọ́dọ̀ ó ti kalẹ̀kùn ọmọ yìí sì kalẹ̀kùn wọn ni kó lọ ṣeré náà táwọn aṣọ àwọn máa pè é àwọn fẹ́ sùn kó máa disturb àwọn yẹn ní gbòòfẹ́ gbé báìbù sínú ilé wọn ní gbogbo sẹ́nu ọ̀nà ó wà lọ àṣẹ ìgbà máa ṣe ọmọ ìbá ti pè yẹ pé ọkùnrin ọmọkùnrin tí wọ́n wá o bí ìyẹn ṣe gbé ìyẹn ṣe pé ọmọ mi máàmì ẹ̀wò máa kọ́ yín lọ́mọ máa kọ́ yín níyà kéde kan bí evo ní ṣe rìn gbogbo oníkiri wọn ṣe lé ìtọ́nà nígbà tá a ṣe tán ẹ̀mẹ́ta ni pápápá ẹ̀mẹ́ta ló ń fún un sọ ọmọ ẹ̀ ti pè máa kọ́ yín níyà máa ṣe kíní kan oníkan tó àwọn ọmọ yín pariwo fún yìí kí ló ṣẹlẹ̀ ká má lò bíbà ní ẹ̀ lè lọ sóòtẹ́ pẹ́ dàgbàdo tẹ́ ẹ lọ pé ẹ fi kọ́ ewu sọ́ọ̀tì ti pọ̀ jù náà wọ́n á ní pé má bínú pé torí pé ó jẹ́ Sunday ni sọ pé during the week láti lọ sí school nìkan ọ̀dọ̀ ọmọ ẹ dé báyìí ìyá yẹn ni wọ́ ó lọ pé yẹ́ ẹ torí òun ṣì wà ń bẹ́ wọ́n ti di tí ọmọ yẹn sọ̀rọ̀ sí i táwọn ṣe tán wọ́n jẹ́ ìgbéra òun bá tóun lọ sí school tóun ó ní àǹtí ṣeun ìyá kejì náà gbọ́ pé òun tí ló ń bá wọn padà wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ òun yòdù ní ṣé kí n má wà bá yín mọ́ kì í ṣe bẹ́ẹ̀ kò yẹ kó padà sọ́dọ̀ ẹ̀ kí ní kan àwọn kọ́ mọ̀ ní ẹni náà ṣe kí ní ìní nọ́mà kó ibùdó ẹ̀ máa bá tí wọ́n kájú kó wà láàyè ẹ̀. wọ́n wò pé òun tí wọ́n máa lọ kúrò ní school tó ń ti ṣetán òun á ní ó yẹ kó ń parí ìjà àwọn méjèèjì òun á bẹ̀ ìyá kejì pé ìyá yẹn máa wá nísìn wọ́n ti wá má sì bẹ̀yìn ìtàríjì òun ká parí ẹ̀ èyí ní sọ pé wọn ò rọ́kùnrin kankan lóye kan ṣe nǹkan tó ń ṣe ó ṣe wá nìyẹn gbà tó dé iṣẹ́ àbẹ̀ wọ́n gbà tó bẹ̀ wọ́n tán àwọn náà ti dáríjì kó sì wá náà dáríjì àwọn nǹkan ikú dẹ̀ bá tiẹ̀ lọ bóyá yẹn sọ pé àwọn dáríjì ni kò tiẹ̀ rí báwọn ṣe ń ṣe lẹ́tẹ̀lé àwọn olè ṣe bẹ́ẹ̀ síra wọn mọ́ problem ayé àwọn méjèèjì ni àwọn méjèèjì tí mo rò pé mo yẹ ká mo ṣàwọn àgbàlagbà mi ò bí àwọn àti àdúgbò àwọn kìnìún kan ládùúgbò bí ìyá tó máa ń tó oúnjẹ fún àwọn yẹn tó pé wọ́n á ṣe kìnìún bọ̀ àwọn méjì tó ń ṣe pé èèyàn sọ pé èèyàn ṣe arú àgbàlagbà náà àwọn méjì kókó arúgbó tó ń jẹ ní sùkúl àwọn méjèèjì yẹn ni tó fi wá ṣe tán gbà tó ń jẹ sign out òun lọ bá wọn gbà tó ń ṣe kó tó post lọ ṣe NYSC òun ṣì wà báwọn bíi ìjọ mélòó kan ìyẹn tẹ àṣẹ ìpàdé lóòótọ́ ìyẹn tẹ oníwọ̀n lè máa wálé ẹ̀ ìyá àgbàlagbà yẹn kò sábà rí òun mọ́ tó àwọn ọmọ ẹ̀ tí ń fún un ní stress lórí pé ó ń bá ọmọ ìkéré lájọṣepọ̀ bọ̀ yẹn tẹ a máa ń rí ìyá lóòótọ́ ọ bọ̀ kò dàbí mọ́tò ń bá wá bẹ́ẹ̀ yẹn òun máa sùn mọ́jú ni àwọn ọjọ́ máa ṣe ó máa lọ mọ̀ ọ̀dọ̀ òun sí school àwọn ó jìnnà ilé ibẹ̀ yẹn sí àwọn ti àti pé mọ́mì tó tún wà nílé náà òun máa tún ṣe fún wọn mọ́mì tó yọ wà nílé nìsín àwọn tí wọ́n ń gbẹ́ ẹ̀ kan wọ́n ń gbẹ́ ẹ̀ méjì wàá ṣe fún wọn ní títí máa fi ríṣẹ́ ọ̀gá ni so kò yá òun lára àti máa lọ síbẹ̀ yẹn mọ́ but òun àti Deborah àwọn ò ní nǹkan wá pọ̀ mọ́ Deborah tètè di big girl ṣé tiẹ̀ máa gbà kí òun fọwọ́ kàn mí ṣá Deborah big girl ayé tọ́wọ́n tó máa ń pè kí ló ṣe àwọn kọ́lá ìwọ ọkọ̀ arúgbó tó Deborah padà mọ̀ pé òun bá wọ́n mi lájọṣepọ̀ bọ̀ kò dé sórí sọ ẹnu ẹ̀ nìbọ̀ ó máa ń mú sóhun lára pé ìwọ
wọ́n ní ó yẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò má rí bẹ́ẹ̀ ẹni kí ni ò rí bẹ́ẹ̀ kí ni ò rí bẹ́ẹ̀ ṣé mi mọ̀ pé àti mọ́mí jọ ń ṣe kíní kan kí ni ò rí bẹ́ẹ̀ ọkọ̀ arúgbó so ọlápò tí mo kọ́ wọn àti mọ́mí jọ ń ṣe nǹkan yẹn kò jẹ́ kí Deborah fẹ́ láti máa bóun ní anything papọ̀ ẹni pé ní òun ò lè bá ní òun ò lè bẹ́ẹ̀ ní anything papọ̀ so torí pé ó ti rí pé òun àti mọ́mí jọ ń ṣerú nǹkan bẹ́yìn so òun pé òun ò lè bẹ́ẹ̀ ní anything papọ̀ òun ò lè bẹ́ẹ̀ ní papọ̀ wọn àti mọ́mí jọ ń ṣe wọléwọ̀de wọn ṣe nípa wọn àti àwọn òjò ní nǹkan papọ̀ wọn mọ́mí wọn ti yọ̀ǹda wọn fún mọ́mí àbí wọ́n yọ̀ǹda wọn fún mọ́mí so ọmọ mọ́mí náà ti ṣe marriage ìwà tó ṣe tó mọ mọ́mí tó a máa ń pè láǹtí àǹtí ìwà tó ṣe marriage náà àjọ wà ń bẹ̀ náà ni bọ̀ táwọn tó bá táwọn ọmọ bá ti wà níbẹ̀ mi àti wọn ò kí ń jọ ṣe ọkàn o bọ̀ máa sọ pé ọkọ mi ní Fẹ́mi ọmọ yìí láti kékeré bọ̀ Deborah nìkan ló mọ̀ yìí pé ọkọ gangan lòun lóòótọ́ bọ̀ àwọn yòókù wọn pé ọkọ mọ́mì ọkọ wọn ó ti di big girl ó ti di big boy o tápẹ́ ní ọkọ mọ́mì ní ìsinsìn wọn kan ní ọkọ mọ́mì mo sọ wọn ní wọn máa fẹ́ máa jọ fún àmì èjì ni ìyàwó tó máa fẹ́ tí ó bá ti fẹ́ mi kò lè fẹ́ ẹni gbọ́dọ̀ ni wọ́n máa fi mọ́mì ẹ̀ sí òun ìyàwó tó ayé òṣogbo yẹn mọ́mì sọ wọ́n máa ń ṣe eré yẹn fún àwọn audition ìgbà tó wà lọ fún kọ́pà òun wá pàdé ìyá tíṣà ó ní ìyá tíṣà yẹn àwọn kéékèèké ló máa ń bá sùn ládùúgbò so òun dẹ̀ ti gbé débẹ̀ òun nìkan ló wà di kínní ó máa ń fi kínní rẹ́ǹtì àìsí àtébù ó máa fi rẹ́ǹtì kínní kan ó ní so bàbá yẹn gẹ̀ ti mọ̀ pé òun bá yẹ tíṣà ní ìgbà pọ̀ bẹ́ẹ̀ jẹ́ tírí kò dá kí ìyàwó kí ọkọ ju ìyàwó lọ púpọ̀ tí ọkọ bá ti ń di ìyàwó lọ pẹ̀lú 5 years 10 years láti 5 years bọ́ síwájú kò dáa jújù lọ àárín ọkọ àti ọkọ kò ju 2 years lọ 2 years 3 ó wá pọ̀ ju 3 years torí 5 years yẹn ó máa tẹ́ ẹ̀ padà ayé ìgbà kan ni pé ọkùnrin sì wà ní 70 ó ṣe kó sáyé sí kí tó ń jẹ káàkiri àtàwọn àìsàn oríṣiríṣi tó ń ṣe wọn káàkiri prostate enlargement prostate cancer oríṣiríṣi tó ń ṣe ohun gbogbo tó ń ṣe àwọn ọkùnrin kiri yìí so ní tẹ̀mí tó obìnrin bá hò dìyẹn àwọn obìnrin míì libido wọn máa ń high wọn máa ń fẹ́ ìbálòpọ̀ bẹ́ẹ̀ ni especially àwọn tí ò bá ní ara tí wọn ní ara púpọ̀ wọn máa lára díẹ̀ bọ̀ wọn ní lára púpọ̀ tí wọn bá lára yẹn wọn máa ń fẹ́ láti máa ní ìbálòpọ̀ ní old age wọn àti wípé ọkùnrin lè má lágbára ti ṣe bó ṣe yẹ kó ṣe mọ́ nítorí àtàrí ìjẹkújẹ tí àwọn èèyàn ń jẹ ní ẹ̀sìn nǹkan tó ń rí nípa ọ̀rọ̀ ìyá tíṣà àti ohun àtọkọ ẹ̀ nìyẹn n tó bá jí lára gba mi tó bá kọ́ ẹ̀ kó ní àmì pé face my face ni tó bá ti kó ní ara ìyá tíṣà tó fẹ́ máa lọ báyìí ọkọ wọn lòún máa bá lẹ́nu ọ̀nà ọkọ wọn lọ́kọ́ máa jókòó sí adẹ̀kì wọn báwo ni káàárọ̀ ṣẹ̀mù wọn ní challenge òun wọ́n sọ wọn pé kí wọ́n ní filẹ̀ kò lè challenge gbàdébẹ̀ kébi pa àwọn so báwọn ṣe ń ṣe ni àwọn kọ́pà táwọn jọ wà bẹ́ẹ̀ gan sẹ́wọ̀n gan wọn gbà tó gbọ́n lọ sí kínní òun sì wà ń bẹ́ẹ̀ ní báwọn ṣe ń ṣe ni ó náà ti ṣe ìyá ṣíṣà ṣẹ̀mù àgbàlagbà nígbà míì a ní orí bẹ́ǹṣì tìrín ibẹ̀ ló ti máa bá wọn lájọṣepọ̀ níta gbangba táwọn yòókù táwọn yẹn bá ti wọlé ìgbà míì tó ń bá jókòó báyìí ẹ ṣe àjókòó lóhùn lẹ́sẹ̀ wọn ṣe ń tó lára wọn tó rí sákélé bákanbákan ni wọn á jókòó lóhùn lẹ́sẹ̀ wọn bẹ̀rẹ̀ sí máa róòlù wọn máa róòlù lórí iṣẹ́ wọn á wò pé àgbàlagbà ni ìyá yìí ewu kó tí ìyá yìí ń ṣe wọn sọ kò sí eré tó wà lọ́wọ́ ọmọ kékeré tó sì lọ́wọ́ ìyá tíṣà kò sí eré tó wà lọ́wọ́ ọmọ kékeré tó sì lọ́wọ́ ìyá tíṣà yẹn bóun ṣe pàdé yẹn kan nìyẹn ẹni yẹn ọkọ ẹ̀ ọ̀nàrẹ́bù ni òun ò kí ń ṣàgbàlagbà bòun wà nílé ọkọ bó ṣe bẹ̀rẹ̀ sí ń ta sóhun nìyẹn òun wò pé ilé iṣẹ́ àgbàlagbà kókó arúgbó lòun máa ń jẹ àti ṣe ọmọge ò kí ń wù òun kọnu sọmọge tóun bá ń dètò ọmọge ló kọnu sóhun kí sóhun lòun kọnu sí dísìn yìí nígbà tóun fẹ́ fẹ́yàwó gan ó sọ fún ìyàwó ìyá àwọn pé òun ò lè fẹ́ ní tí ó bá ju òun lọ dáadáa ìyá wọn ni ó ní òun ò lè fẹ́ ní tí ó bá ju òun lọ dáadáa ẹni tó bá ju òun lọ dáadáa òun lòun lè fẹ́ ìyá wọn ni ó ṣe máa fẹ́ ẹni tó bá ju ẹ lọ dáadáa torí kí ni
ọmọ ojú mi ló máa pẹ́ tó jà